Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alhaji Olowo Bashiri mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Mo ṣe àṣeyọrí ní ọjọ́ òní. Ìrètí mi Ọlọ́run ò pa lásán lórí olówó. Torí bàbá mi ní ó dárúkọ mi. The last word of my father. Alukurani ò gbọdọ̀ sọnù nínú ilé òun o. Ọmọ rántí mi máa kó Kùránì sọnù o. Torí mo mọ̀ pé ó máa lọ mólówó kúrò nílé kéwú ni. Má mú kúrò, má jẹ́ kí tírà mi sọnù o. Mo dúpẹ́ ayọ̀ mi kún pé Kùránì yẹn ó sọnù mọ́ mi lọ́wọ́. Olówó ò jẹ́ kó sọnù, olówó ò jẹ́ kó jùnù, olówó ò jẹ́ kó jùnù lé bàbá mi. Olówó ò ní jùnù mọ́ mi lọ́wọ́ bí ní mo sáré olówó. Olówó àtúbọ̀ lè kó àlàáfíà fún mi. Màá rú wọn gbó, màá rú wọn gbọ́, gbogbo wọn máa ga ní torí inú ilé ọlá lájọ́ kọ̀nà bí wá sí. Wọ́n máa ga ju gbogbo bàbá wa lọ. Gbogbo wọn tẹ̀ ti ga ju bàbá wa. Àwọn ọmọ mi náà ti ga jù mí lọ. Àrùn ọmọdọ́mọ wa àgbéga. Ọlọ́run ò wá ní jẹ́ kó regret oyè ló jẹ lọ́jọ́ ẹni. Ọlọ́lá ìlàlà. Akẹ́rì mi kẹ́, àrí mi kẹ́, alálàáfíà tó máa fi rí mi kẹ́. Inshallah bí kúndùrátì á lówó lọ́wọ́ toró fowó ńlé ni. Kò síye tí mo lè ní bí mo ní tírílíọ̀nù. Olówó máa ná 1 naira fún mi. Mo jèrè nìyẹn. Máa jèrè lórí olówó náà máa jèrè lórí ọmọ. Ọlá Alukurani, ọlá Subhana Rabbika, ọbìnrin sáta mọ̀yà tuntun. Assalamu alaikum. Alhamdulilayi rabbil alamin. Ẹ ṣe gbogbo àwọn ẹni tó wá. Adélé láyọ̀. Ayọ̀ irú èní tí mo rí. Ìrètí mi tọ́lọ́run ò pa láfo. Lẹ́yìn gbogbo ẹ̀dá tó débì. Ọlọ́run ò ní pàrẹ̀ tí wọ́n lóko. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.